Aláròye máa wí o. èyí nìdí tí ààrẹ tinubu fi ṣèpàdé pẹ̀lú sultan tìlú sokoto. ọjọ́ etí fúráìdé ọjọ́ keje oṣù kọkànlá ọdún yìí ni olórí orílẹ̀-èdè wa ààrẹ bọ́lá ahmed tinubu ṣèpàdé pàtàkì kan pẹ̀lú sultan tìlú sokoto alhaji saad abubakar nílùú àbújá. kókó ohun tí ìpàdé ọ̀hún dá lé lórí ni bí ọ̀nà àbáyọ ṣe máa wà sórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀-èdè yìí. olùdámọ̀ràn ààrẹ tinubu dádá olùṣègùn ṣàlàyé pé ìpàdé pàtàkì kan wáyé láàrin ààrẹ tinubu àti sultan tìlú sokoto alhaji muhammed saadu abubakar nílùú àbújá lọ́jọ́ etí fúráìdé ọ̀sẹ̀ tó kọjá yìí. àtẹ̀jáde kan tí dádá olùṣègùn fi sórí ìpàdé náà ló ti ṣàlàyé pé ààrẹ tinubu ń wá gbogbo ọ̀nà láti wá ọ̀nà àbáyọ sí òkè ìṣòro nípa ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè yìí. ìdí rèé tó ṣe ń ṣèpàdé nígbà gbogbo pẹ̀lú àwọn olórí ẹlẹ́sìn àti àwọn aṣáájú gbogbo lórílẹ̀-èdè yìí. lára ọ̀nà àbáyọ ọ̀hún ló jẹ́ kí ààrẹ tinubu tètú ṣèpàdé pàtàkì kan pẹ̀lú sultan tìlú sokoto alhaji muhammed saad abubakar nílùú àbújá lọ́jọ́ etí fúráìdé ọ̀sẹ̀ tó kọjá yìí. ìpàdé náà sì so èso rere. bákan náà ni ààrẹ tinubu ti ṣèpàdé pẹ̀lú olórí ìjọ àwọn kátólíìkì nílùú àbújá àtàwọn alẹ́nulọ́rọ̀ míì lórí ètò ààbò. aláròye gbọ́ wípé ẹni tó mọ ojú ogun ní pabì nírè ni ààrẹ fi ọ̀rọ̀ náà ṣe tó fi pe ọba sokoto èyí tí yóò fi lè bá àwọn ẹ̀yà haúsá àwọn gómìnà àtàwọn tọ́rọ̀ kàn lórí ètò ààbò sọ̀rọ̀ lórí ogun afẹ̀míṣòfò àti bí àwọn yóò ṣe kojú rẹ̀ tí ilẹ̀ amẹ́ríkà kò fi ní wá kógun ja ilẹ̀ wa pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn fẹ́ kojú àwọn afẹ̀míṣòfò nítorí kò sí bí ọ̀rọ̀ náà kò ṣe ní ṣe àkóbá fún ilẹ̀ wa. bẹ́ẹ̀ ò bá gbàgbé àìpẹ́ yìí ni ààrẹ tinubu ṣèpàdé pàtàkì kan pẹ̀lú olórí àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ kan ẹni ọ̀wọ̀ ignatius ayahu kaigama nílùú àbújá yìí kan náà. kókó ìpàdé pàtàkì tó wáyé láàrin àwọn méjèèjì yìí ni láti wá ọ̀nà àbáyọ sọ́rọ̀ ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀-èdè wa nàìjíríà. adéwálé adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì aláròye online tv.